Ikirun Agunbe Onile Obi. Ẹ̀yin lọmọ ẹlẹ́ni àtẹ́ ẹ̀ka, ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ọmọ ẹrú ò gbọdọ̀ dèrè, ìwọ̀fà gbọdọ̀ tó ń kòrò. Ìbílẹ̀ Àgùnbẹ́ ní gbọ́fà lórí. Ọmọ iṣu jiná mo rò mú bọnu. Ìrẹ̀lẹ̀ ni mo kò ní sà ní bàbá tó bí yín lọ́mọ. Ìrẹ̀lẹ̀ ti mú Ikirun ròkun, ìrẹ̀lẹ̀ ti mú Ikirun rọ̀ṣà. Ìrẹ̀lẹ̀ ti mú Ikirun rògbọ́ngbọ́n. Ọya ṣe tán, ọya wọlẹ̀ nílé Irá. Ọba Lùfọ́n ṣe tán, ó wọlẹ̀ lẹ́rìn. Ìgbà tí ìrẹ̀lẹ̀ ṣe tán ló wọlẹ̀ ní Ikirun. Pankẹ́rẹ́ là ń mú dùbúsù nílé bàbá tó bí yín lọ́mọ. Èèyàn tí ń rẹ́ Ikirun Àgùnbẹ́ ẹ má wulẹ̀ mú ọkọ́ dání. Àpáta ńlá ló gbalẹ̀ dẹ̀ ní Ikirun. Ikirun ọmọ alákùkọ gàgàrà tí ń kọ lọ́dọ̀ ọ̀nà. Ikirun Àgùnbẹ́ la sọ̀rọ̀ ànádì bá mi ojúmọ́ tó mọ́. Agbooro Peete ní ọmọ mo jẹ mo mu ńbẹ́ńbẹ́ mẹ́ẹ̀rí èmi ò wí èé. Gbogbo ọ̀rọ̀ wọ̀nyí ní múlẹ̀ bàbá yẹn wù mí dé. Ẹ̀yin lọ́mọ atẹ́nigbọ́lá ọmọ olóbì ìfòrúsọ. Barasetan ló tẹ Ikirun. Ó wá láti Ifẹ̀. Kì í sì gba abájókòó. Vital decisions are taken. Àbá tí ìnàró ní Ikirun. Àbá ìnàró àti sọ̀rọ̀. Tẹ bá jókòó sọ̀rọ̀ nísìnyí ẹ̀ tún pera wọn ní. Dákun wá. Tẹ bá ti ń pera yín tẹ bá ń fẹ́ ní méjì ní a fi ń pe Agbooro Peete. Lórí òkò Akinlorun ni a ti sọ Ikirun. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò ní wádìí ìtàn sẹ́yìn pé nítorí sọ níjà kan sọ pé bí wọ́n pa Ìkìsí náà ń pè ní Ikirun. Rárá o. Akinrun lẹni tí ó tẹ̀dó síbẹ̀ yẹn orúkọ yẹn náà láti ń jẹ́ tí ìdò ní olúwa mú Akinrun wá ká máa pe bàbá wa ká máa pè ní ìlú Ikirun náà ilẹ̀ wa fi ń jẹ́ Ikirun èyí pé wọ́n pa wòlíì ká kírun níbi kò sí ní tó jẹ́ ọ̀yàn orúkọ èèyàn ní jẹ́ Akinlorun làwọn fi sọ́ọ̀tì ẹ̀ sí Akinrun. Ikirun ẹdìdẹ Ikirun Agunbe Onile Obi ọ̀kan lóru ọ̀kan lóṣùpá ọ̀kan nínú Ikirun kárí ayé ẹ jẹ́ ká jùmọ̀ ká gbé ẹ̀ka Ikirun wà ní ilẹ̀ wa kárí ayé. Lónìí a gbé ìrìn àjò wa káàkiri ilẹ̀ Yorùbá dé ìlú Ikirun Agunbe Onile Obi. Ìlú kan tó kún fún ìtàn àti àṣà. Ikirun jẹ́ ọ̀kan nínú àwọn agbègbè pàtàkì nílẹ̀ Yorùbá tó sì nípò tó ṣe pàtàkì lórílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí àṣà wa ní ìkànnì ti Edu History TV láti má fi ohun tí a rí kà ní orí ẹ̀rọ ayélujára nìkan ṣe. Fún ìdí èyí a tọ̀ àwọn àgbààgbà ìlú Ikirun lọ láti lè fún wọn láyè láti sọ ìtàn ìlú wọn. Àwọn ìjòyè pàtàkì àti àwọn tó mọ ìtàn ìlú Ikirun. Adúpẹ́ pàtàkì lọ́wọ́ Esa ti ìlú Ikirun, High Chief Dr. Lawal Adetoyese tí wọ́n tún jẹ́ aṣojú ọba fún ìlú Ikirun lọ́wọ́ báyìí fún gbígbà wá tọwọ́ tẹsẹ̀ láti ṣe àkójọpọ̀ ìtàn ìlú Ikirun pẹ̀lú àwọn ìjòyè wọn. Chief Dr. Abdulrazak Olagunju tí wọ́n jẹ́ olúawo ti ìlú Ikirun tí wọ́n sọ ìtàn tó pọ̀jù fún wa. Kí a tó tẹ̀síwájú, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àti ìwádìí la ṣe láti gbé fídíò Ikirun jáde. Ó máa wù wá láti rí support ẹ̀yin èèyàn wa. Ẹ bá wa like fídíò yìí. Ẹ rí i pé ẹ share pẹ̀lú gbogbo ọmọ ìlú Ikirun nílé, lóko, lẹ́yìn odi àti ní agbègbè rẹ̀. Tí ẹ bá sì fẹ́ kí a wá ṣe ìtàn ìlú yín náà, ẹ lè kàn sí wa via email address wa lórí channel yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjòyè ló wà ní orí ìjókòó nígbà tí a ń ṣe àkójọpọ̀ ìtàn ìlú Ikirun léléyìí tí ó wúwa lórí lọ́pọ̀lọpọ̀. Wọ̀nyí ni àwọn ìjòyè tí ó wà lórí ìjókòó nígbà tí a ń ṣe àkójọpọ̀ ìtàn ìlú Ikirun. Bẹ̀rẹ̀ láti orí bàbá wa Esa ti ìlú Ikirun, High Chief Dr. Adetoyese Lawal, High Chief Rabiu Adetunji, olóyè àrò ti ìlú Ikirun, Dr. Abdulrazak Olagunju, olúawo ti ìlú Ikirun, High Chief Adébáyọ̀ Adékúnlé Ọ̀sọ́lọ̀ ti ìlú Ikirun, Chief Ọláyíwọlá Jimoh Sọbalójú ti ìlú Ikirun, Chief Rabiu Adémọlá baálẹ̀ ìlú Péjú ti ìlú Ikirun, Chief Babatunde Ọládélé baálẹ̀ Fẹ̀kẹ́tẹ̀ ti ìlú Ikirun, Chief Musiliu Hasan baálẹ̀ Ìfẹ́lódùn ti ìlú Ikirun, Chief Sumonu Ìbíkúnlé Aogun ti ìlú Ikirun, Chief Mrs. Ọlábísí Kúdírátù Ẹlẹ́mọ̀ṣọ́ Ìyálóde ti ìlú Ikirun, Chief Lamidi Adébísí Akógbọ̀nà ti ìlú Ikirun, baálẹ̀ Ìfẹsowápọ̀ ti ìlú Ikirun náà wà ní ìkàlẹ̀. Chief Ganiyu Agboola baálẹ̀ Odò-Àmọ̀ ti ìlú Ikirun, Chief Abẹ́ńbọ́lá tí wọ́n jẹ́ Abẹ́bíwòrú ti ìlú Ikirun, Retired Professor Chief Yakubu Fabiyi baálẹ̀ Òkè-Àfọ̀ ti ìlú Ikirun, Chief Ọlásùnkànmí Yusuf baálẹ̀ Ọjà Olúọdẹ ti ìlú Ikirun. Àwọn olóyè wọ̀nyí ni wọ́n wà ní ìkàlẹ̀ nígbà tí à ń ṣe àkójọpọ̀ ìtàn ìlú Ikirun.
Lára àwọn àlàyé tí wọ́n ṣe fún wa nípa ìtàn ìlú Ikirun, àwọn ìyàtọ̀ díẹ̀díẹ̀ wà níbẹ̀ pẹ̀lú àwọn ohun tí a ti gbé yẹ̀wò nínú ìwé ìtàn nípa ìlú Ikirun àti àwọn ìtàn tó wà ní orí ẹ̀rọ ayélujára íńtánẹ́ẹ̀tì. Ẹ̀yin ènìyàn wa náà sì mọ̀ wípé irúfẹ́ bẹ́ẹ̀ pọ̀ tí a bá ń sọ ìtàn nípa ìlú. Ju gbogbo ẹ̀ lọ, gbogbo ìtàn náà ni a máa gbé yẹ̀wò tí a sì máa tìbọnú ara wọn láti fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ìtàn ìlú Ikirun láì yọ kankan dànù kúrò níbẹ̀. Ikirun jẹ́ ìlú ńlá kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà tí àwọn ènìyàn Yorùbá tẹ̀dó. Ó jẹ́ olú ìlú ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn. Ó sì wà ní ibi pàtàkì òpópónà ọkọ̀ ojú irin láti Èkó tí ó gba ibẹ̀ kọjá. Ikirun wà láàrin agbègbè tropical pẹ̀lú ipò àyíká latitude 7°50' ìwọ̀ oòrùn àti longitude 4°40' ìlà oòrùn Greenwich Meridian. Ó ní ààlà pẹ̀lú Ìníṣà ní apá àríwá, Òṣogbo ní apá gúúsù, Ìrágbìjí ní ìwọ̀ oòrùn àti Èkóǹdé ní ìlà oòrùn. Àwọn òkè bíi Òkè Afọ̀, Òkè Ìbà, Òkè Amọ́là àti Ìdí-Òló yí ìlú náà ká. Ikirun jẹ́ ìlú tó jẹ́ bíi ẹnu ibodè sí apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Ó sì wúlò pẹ̀lú nítorí pé ibùdó ọkọ̀ ojú irin wà níbẹ̀ gẹ́gẹ́ bí a ti wí lẹ́ẹ̀kan. Àwọn ará ìlú Ikirun jẹ́ àgbẹ̀ tí wọ́n ń gbin ohun ọ̀gbìn nílé, lóko àti ní àjò. Òwò ṣíṣe náà sì lọ yanturu lọ́pọ̀lọpọ̀ ní ìlú Ikirun. Ní ti ìṣàkóso, Ikirun ní olú ìlú ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn pẹ̀lú population 96,748 gẹ́gẹ́ bí ìṣirò àwọn ènìyàn ní ọdún 2006. Ìwádìí sọ wípé ìlú Ikirun ní ọdún 2025 ti gbòòrò sí tí wọ́n sì máa fi tó bí èèyàn 150,000. Akirun ti ìlú Ikirun ni ọba ìbílẹ̀ àti alákòóso gbogbo àwọn ọba tó wà ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn. Ikirun tó ní àwọn odò pàtàkì bíi odò Òṣèré, Onítọ́kí, Ponjo àti Amọ̀. Ẹni tó tẹ̀lú Ikirun dó bí tẹ́ wà lénìí ìlú Ikirun ni Barasetan ló tẹ Ikirun. Ó wá láti Ifẹ̀ dé Ìlá ló ti wá sẹ́tù sí ibi tẹ́ wà yìí. Ọdẹ sì ní Barasetan. Tí ẹ bá dé ìta ń bẹ̀ yẹn ẹ rí òkúta kan ń bẹ̀ ní sùwàlà rúbọ̀. Ẹ bá tún dé ìta ń bẹ̀ wọn ẹ rí kíni kan tá a ṣe bí àgbélébù báyìí bí ìrókò wà nìyẹn ní a fi ń pe títì ní òkè ìrókò. Barasetan wọn wá ń ṣe ọdẹ láti Ìlá ó wá gan mọ́jàpá ó gan wọ Ìgbórèlè tẹ́ ń wí yẹn. Ìgbórèlè yẹn ìlú ni tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tí Barasetan bá wá ń tọ́jú ibi ìbẹ̀rẹ̀ lọ tí ń lọ rèé wu ẹran tó ń pa tí ó ń dẹ okùn fún yóò ti bá ẹran yẹn ní tútú. Tí a bá wá tú ẹran yìí wọ́n fi ewé lé orí ẹran wọ́n bu ìpẹ́ lé. Ó máa wò pé tó wáyé kó lè ló bá tú ẹran yẹn ni wọ́n ò gbé lọ ní. Ìjọ kan làwọn ó sì jọ pàdé. Níjọ́ tí ó sì bá ẹni yìí pàdé òun ni wọ́n ń pè ní Akinlorun. Ó bá pàdé ní ọwọ́ ọ̀dájí tó ń gan ojúbọ mẹ́rin tí ń tọ́ ojúbẹ̀rẹ̀ lọ. Ó wá ń wò lọ́ọ̀kan tí ń tú ẹran pé àṣẹ́ni tí máa tú ẹran òrè náà bá ríra wọn lọ́wọ́ kíra wọn. Ó wá dáhùn pé ó má ti jáde nínú ìlú lòun sáà ń wo òpópónà ló lọ tó róró pé èèyàn ní ń ṣe kí ni àbájánu Akinlorun ló ń bá Barasetan sọ̀rọ̀ báwọn. Wọ́n sọ pé òun ni o níbi wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ nìyẹn. Níbẹ̀ ni Akinlorun ti wá sọ fún pé àwọn tiẹ̀ níṣòro níbí yìí. Barasetan wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni ìṣòro yín? Ó ní ọ̀nà omi jìnnà sáwọn. Ó ní odò Ọ̀ṣun làwọn tí máa lọ rèé pọn omi. Ẹlòmíì kété tó bá mú lọ kété ó fọ́ lójú ọ̀nà. Barasetan wá dáhùn. Ó ní ibi tẹ́mi sì tẹ̀dó sí. Ó ní igbá ni a fi ń bu omi ń bẹ. Ó ní igi kan tiẹ̀ wá bẹ́ẹ̀ ó lóun tiẹ̀ tàbọn sí ẹyẹ àkọ́kàn. Ó lóun rere ó ní kò ṣeré ní a fi ń pe bẹ̀yẹn ló ṣeré. Ntí bẹ̀yẹn fi ń jó ṣeré dò ní nìyẹn. Bẹ̀yẹn náà ti bẹ̀rẹ̀ sí kọ̀ntínù tí wọ́n bá ọ̀rẹ́ ara wọn lọ. Níbi tó orúkọ Ikirun ti jáde ni ẹni tí Barasetan bá pàdé ní ń jẹ́ Akinlorun. Akinlorun lórúkọ tiẹ̀ lórúkọ tí wọ́n ń jẹ́ ń gbà yẹn Akinlorun. Akinlorun yẹn òun kú sí Ìgbórèlè yẹn ó kú sí ìlú wọn. Ẹni tí òun pẹ̀lú Barasetan wọn àjọ wá láti ọ̀dọ̀ tó jẹ́ pé Akinlorun ló bí. Akinlorun ló bí ọba àrá. Ọba àrá ló wá tẹ̀lé Barasetan wá pé ọ̀rẹ́ bàbá wa yìí olómi ń bẹ lọ́dọ̀ àwọn ẹjẹ́ àwọn olóòmọ lọ́dọ̀ ẹ̀. Ààfin àkọ́kọ́ nù nílé ọtí ọ̀run yẹn ààfin tí Barasetan kọ́ fún ọ̀rẹ́ ẹ̀ ó wà bẹ títí dìsìn wọn kọ́ sá síwájú báyìí àgànná ààfin yẹn wà lẹ́yìn. Àwọn Akinlorun ló kọ́ tẹ̀dó sí Ìgbórèlè bẹ́ẹ̀ ni ìlú tiwọn
tẹ́lẹ̀ lórúkọ Akinlorun ni wọ́n ti sọ Ikirun. Igbó Ìrẹ̀lẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ lómi rò pé èèyàn ní Igbó Ìrẹ̀lẹ̀ òòṣà ni Akinlorun. Àwọn ni wọ́n lọ rèé fẹ́ obìnrin ní Ìlàrí. Báwọn wá fẹ́ obìnrin ní Ìlàrí làwọn ará Ìlàrí wá sọ pé àwọn lóòṣà kankan táwọn ọmọ àwọn máa bọ o. Wọ́n ní kí lóòṣà náà wọ́n ní Ìrẹ̀lẹ̀ ni. Ṣé máa bá a bọ́ ó láwọn máa bá a bọ́ ni a fi gbé e débẹ̀. Ìtàn mìíràn sọ wípé Akinrun àti ọ̀rẹ́ rẹ̀ Irele ni wọ́n tẹ agbègbè igbó Irele dó nígbà tí àwọn Yorùbá ń dá àwọn abúlé àti ìlú tuntun sílẹ̀ káàkiri. Níbẹ̀ ni Akinrun àti àwọn ènìyàn rẹ̀ sì ti bẹ̀rẹ̀ sí í gbé pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ Irele tó jẹ́ jagunjagun. Ìtàn sọ wípé Akinrun gbẹ́sẹ̀ láìpẹ́ lẹ́yìn tí wọ́n dé igbó Irele, ó sì fi àṣẹ ìlú náà lé Irele lọ́wọ́ gẹ́gẹ́ bí aṣíwájú títí di ìgbà tí wọn yóò fi yan ọba tuntun. Èyí fi hàn gẹ́gẹ́ bí àwọn ọdẹ àti akíkanjú ilẹ̀ Yorùbá ṣe máa ń tẹ̀dó káàkiri tí wọ́n bá ti dẹ ìgbẹ́ lọ láti ibi tí wọ́n ti wá, yálà láti Ilé Ifẹ̀ tàbí Ọ̀yọ́ àtijọ́, ìyẹn Old Ọ̀yọ́ Empire. Ní ìgbà tí ó yá, wọ́n kúrò ní igbó Irele sí ibi tuntun tí ó jẹ́ Ikirun lónìí. Nítorí pé omi kò tó níbẹ̀, ibùgbé tuntun yìí ni ó di ìlú Ikirun tí a wà lónìí. Ìtàn mìíràn yìí fi múlẹ̀ náà pé Barasetan ló tẹ ìlú Ikirun dó tí ó sì pàdé Akinrun tí wọ́n sì di ọ̀rẹ́. Ìtàn mìíràn yìí náà fìdí rẹ̀ múlẹ̀ wípé Barasetan pe ọ̀rẹ́ rẹ̀ Akinrun pé kó máa bọ̀ ní ibi tí Ikirun wà lónìí, tí ó sì fi àkóso olùdarí lé e lọ́wọ́ tí Barasetan sì jẹ́ igbákejì rẹ̀. Ìyàtọ̀ díẹ̀ tó wà níbẹ̀ ni nípa Irele. Ìtàn kan sọ wípé ènìyàn ni tí ó jẹ́ jagunjagun ní ìgbà ayé rẹ̀. Ìtàn mìíràn sọ wípé òrìṣà ni. Irele tó jẹ́ ọ̀rẹ́ Akinrun ni ìtàn sọ wípé wọ́n gbéga lẹ́yìn ikú rẹ̀ tí wọ́n sì sọ di òrìṣà nítorí ìwà kíkanjú àti ìgboyà rẹ̀. Ẹ rántí wípé ìjọba ìlú àti ìtọ́jú igbó Irele ni Akinrun fi sílẹ̀ fún Irele. Irele sì gbà á gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tí ó sì máa ń dìde ìjà ní ìgbà gbogbo tí ogun bá fẹ́ ba igbó Irele jẹ́ tí ó sì ń jagun ṣẹ́gun. Nígbà tí Irele mọ̀ pé àtisùn rẹ̀ ń bọ̀, ó sọ fún àwọn ènìyàn pé kí wọ́n máa múra sílẹ̀. Ó sì fi àwọn àṣẹ pàtàkì sílẹ̀ tí wọ́n gbọ́dọ̀ máa tọ̀. Ó fún wọn ní ìkòkò méjì, ó ní kí wọ́n má ṣe ṣí àwọn ìkòkò yìí. Lẹ́yìn náà ó ti ọ̀pá ọ̀sanyìn wọ inú ilẹ̀. Ó sì wí pé ní gbogbo ìgbà tí ìjàmbá bá fẹ́ ṣẹlẹ̀ ní ìlú Ikirun, kí wọ́n máa lọ síbẹ̀ kí wọ́n pe orúkọ rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni yóò dìde tí yóò sì jagun fún wọn. Ó dẹ̀ tún wí pé lẹ́yìn ikú òun, wọ́n gbọ́dọ̀ fi ajá dúdú òun ṣe ètùtù. Gẹ́gẹ́ bí ìtàn, lẹ́yìn tí ó sọ gbogbo àṣẹ yìí, Irele wọ inú ilẹ̀ lọ. Ló fi wà nínú Oriki Ikirun wípé Ọya ṣe tán, Ọya wọlẹ̀ nílé Irá, ọba Lùfọ́n ṣe tán, ọba Lùfọ́n wọlẹ̀ lẹ́rìn. Ìgbà tí Irele ṣe tán, ló wọlẹ̀ ní ìlú Ikirun. Nígbà náà ni Akínbíyì ọmọ àkọ́kọ́ Akinrun gba àkóso ìjọba lọ́wọ́ rẹ̀. Ó sì tẹ̀síwájú sísàkóso ìlú ní igbó Irele. Àjọyọ̀ Irele máa ń wáyé ní oṣù keje, ìyẹn July lọ́dọọdún, tí ó bá àkókò ìkórè èso tuntun mu. Ní ìlú Ikirun, ẹnikẹ́ni kò gbọdọ̀ gbé èso tuntun wá tà ní ọjà ọba kí àjọyọ̀ Irele tó wáyé. Wọ́n sọ pé àwọn ènìyàn Ikirun ṣe àdéhùn pé wọn ò máa fi ètùtù bọ Irele lọ́dọọdún. Èyí ni ó di Irele Festival kí ó tó di pé Islam àti Christianity wọ ìlú Ikirun. Akinrun ní ọmọ méjì, Akínbíyì àti Akinyemi, tí wọ́n sì jẹ ọba ní igbó Irele kí wọ́n tó gbéṣẹ̀. Àwọn ọmọ míì bíi ọba Àrá, Gbólẹ́rù àti Adédèjì kó lọ kúrò níbẹ̀ nítorí àìní omi. Nígbà tí ọba Àrá dé sí agbègbè tuntun tí ó jẹ́ Ikirun lónìí, ó di ọba àkọ́kọ́ níbẹ̀ tí Barasetan sì di Esa, olórí àwọn ìjòyè àti olùṣàkóso ìbílẹ̀. Láti rántí ipa pàtàkì tí Barasetan kó gẹ́gẹ́ bí olùgbàlejò ọba Àrá, gẹ́gẹ́ bí a ti wí lẹ́ẹ̀kan, gbogbo ọba tuntun lẹ́yìn yíyàn rẹ̀ gbọ́dọ̀ máa lo ìgbà díẹ̀ lákọ̀ọ́kọ́ pẹ̀lú Esa. Ní ìgbà àtijọ́ ó jẹ́ oṣù mẹ́ta, ṣùgbọ́n báyìí ó ti di ọjọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ ni orúkọ Ikirun ti wá látọ̀dọ̀ Akinrun, tí orúkọ ọba Akirun náà sì ti orúkọ yìí jáde. Ọba tó ti jẹ ní ìlú Ikirun tí a wà lónìí ti tó 15, bẹ̀rẹ̀ látòrí ọba Ọlásìndé ọba Àrá, Gbólẹ́rù, Ayémúnijẹ, Adédèjì àkọ́kọ́, Olúṣọ̀ṣun, Fátólú, Àlíyù Oyèwọlé, Lálọ́wọ̀, Oyèbọ̀dé, ọba Adékúnlé Ìṣọ̀lá. Akádírì jẹ ní ọdún 1887 títí di ọdún 1917. Ọba Kọ́láwọlé jẹ ní ọdún 1917 sí ọdún 1940. Ọba Kòsámọ́tù Oyèwọlé jẹ lẹ́yìn tí ọba Kọ́láwọlé gbẹ́sẹ̀. Ọba Làwání Adéyẹmí Oyèlọ́jà sì jẹ lẹ́yìn ọba Kòsámọ́tù ní ọdún 1945 sí ọdún 1989. Ọba Abdulrauf Adéwálé Adédèjì ẹlẹ́ẹ̀kejì jẹ ní ọdún 1990 títí tí ó fi di ọdún 2021 tí ọba gbẹ́sẹ̀. Ìdílé mẹ́ta ni ó ń jẹ ọba ní ìlú Ikirun: ọba Àrá, Gbólẹ́rù àti Adédèjì. Ikirun kó ipa pàtàkì gan ní ìgbà ogun lóríṣiríṣi ní ilẹ̀ Yorùbá ní ọ̀rúndún kọkàndínlógún, ìyẹn 19th century, pàápàá jùlọ ní ìgbà ogun Jalumi tí ó ṣẹlẹ̀ ní ọdún 1878. Gẹ́gẹ́ bí ìwádìí ṣe fìdí rẹ̀ múlẹ̀, ó ṣeé ṣe kó jẹ́ ọba Àlíyù Oyèwọlé ní Akirun ti ìlú Ikirun ní ìgbà ogun yìí.
ó jẹ́ ọ̀kan lára àwọn ọba mùsùlùmí àkọ́kọ́ ní ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ọba yìí darapọ̀ mọ́ Ìbàdàn ní ìgbà ìjà náà láti dáàbò bo ilẹ̀ Yorùbá nítorí wípé àfojúsùn àwọn Fúlàní Ìlọrin pẹ̀lú ogun yìí ni láti gba Ìkìrun, Ẹdẹ, Ìwó àti Òṣogbo. Ẹ rántí wípé ní ọdún 1840 ni àwọn ikọ̀ ilẹ̀ Yorùbá ti ṣẹ́gun àwọn Fúlàní ní Òṣogbo ṣùgbọ́n ìgbà tí ó máa fi di ọdún 1878 àwọn Fúlàní Ìlọrin ti darapọ̀ mọ́ àwọn ilẹ̀ Yorùbá mìíràn tí wọ́n ti gbà tí wọ́n sì darapọ̀ láti tún mú àwọn ìlú Yorùbá yòókù balẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Nígbà tí Ìkìrun wà lábẹ́ ìkógun látọ̀dọ̀ Ìlọrin, Èkìtì, Ìjẹ̀ṣà àti Ìlá Ọ̀ràngún, àwọn ará Ìkìrun pé gbàjarè sí Ìbàdàn. Ìbàdàn dáhùn kíákíá wọ́n sì rán Balógun Àjàyí Ògbórí Ẹfọ̀n láti ran Ìkìrun lọ́wọ́. Ìtàn tún sọ pé Tìmì Àbíbù Lágúnjú, ọba Ẹdẹ nígbà náà tí òun náà darapọ̀ mọ́ Ìbàdàn pẹ̀lú kó ọmọ ogun wá ran Ìkìrun lọ́wọ́. Wọ́n gbé ibùdó ológun sí òkè Tìmì. Àwọn ọmọ ogun Ìkìrun náà kóra wọn jọ pẹ̀lú láti dáàbò bo ìlú wọn. Wọ́n sì darapọ̀ mọ́ àwọn ọmọ ológun ti ìlú Ìbàdàn àti Ẹdẹ. Wọ́n dúró wọn ṣéṣé, wọ́n sì jà títí tí wọ́n fi ṣẹ́gun tí àwọn ọmọ ogun Ìlọrin parapọ̀ mọ́ Èkìtì, Ìlá àti Ìjẹ̀ṣà sì bẹ̀rẹ̀ sí ní sá àsálà fún ẹ̀mí wọn. Àwọn ọmọ ogun Ìlọrin bẹ̀rẹ̀ sí ní jápa lọ sí ọ̀nà Ìlọrin padà ṣùgbọ́n ní ìgbà tí àwọn ọ̀fà rí wípé wọ́n ti ń bọ̀ wọ́n já gádà tí ó wà ní Ìníṣà. Èyí ni odò Ọ̀tìn torí pé àkókò òjò tí ẹ̀kún omi pọ̀ ní ìgbà náà. Bí wọ́n ṣe já gádà ni àwọn ọmọ ogun Ìkìrun àti Ìbàdàn pẹ̀lú Ẹdẹ dojú kọ wọ́n tí wọ́n sì rí wọn bọ omi. Ogun náà ni wọ́n ń pè ní Jalumi nítorí àwọn ọ̀tá tí ń sábọ̀ láti gba odò Ọ̀tìn kọjá ni omi gbá púpọ̀ wọn lọ pátápátá. Táwọn Fúlàní fi ń bọ̀ táwọn èèyàn fi lọ rè jágádà máa jágádà tán dẹ̀ wá kọjú ìbọn sí wọn. Yẹn ti ń lọ báyìí inú odò Ọ̀tìn ni à ń bọ́ sí pẹ̀lú ẹ̀sìn wọn. Yẹn fi ń pè ní ogun Jalumi. Àgbá tí wọ́n ṣe síbẹ̀ ńgbà náà lágbá ogun ó sì wà bẹ tí ìdìsìn tó kọjú sọ́nà Ìlọrin báyìí. Ṣùgbọ́n nígbà náà gbogbo ìdílé kọ̀ọ̀kan ló ń dá ọmọ jọ tí a fi lọ rè ja ogun yìí, ogun Òkókìrun rí. Pẹ̀lú ìjákulẹ̀ tí àwọn ọmọ ogun Ìlọrin, Èkìtì, Ìlá àti Ìjẹ̀ṣà bá pàdé ní ìlú Ìkìrun, ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó mú káwọn ẹlẹ́gbẹ́ Èkìtì dá àjọṣepọ̀ Èkìtì parapọ̀ sílẹ̀ tí wọ́n sì ń ṣe lòdì sí àṣẹ Ìbàdàn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìtàn ogun Jalumi pẹ̀lú àwọn ọgbọ́n ogun àti ipa tó kó lórí Ìkìrun àti ilẹ̀ Yorùbá lápapọ̀ a ó máa mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì Edu History TV, so ẹ máa retí rẹ̀ láìpẹ́. Àwọn ènìyàn ìlú Ìkìrun bí àwọn ilẹ̀ Yorùbá mìíràn ẹ̀sìn àbáláyé ni wọ́n ń ṣe kí Islam àti Christianity tó dé. Òǹrúfẹ́ àwọn òrìṣà ni wọ́n máa ń bọ, lára wọn àti èyí tí ó pàtàkì jùlọ ní ọdún Ìrẹ̀lẹ̀ tí wọ́n sì ń ṣe di òní. Kó tó di pé Kìrìsìtẹ́nì dé ọdún Eégún, Ọya, Ṣàngó, Òṣàlá, Ìrẹ̀lẹ̀. Islam ni ó kọ́kọ́ dé ìlú Ìkìrun bí ó tilẹ̀ jẹ́ pé àwọn mùsùlùmí díẹ̀ ti wà tẹ́lẹ̀ ní àwọn ọdún sẹ́yìn ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí ní di gbajúgbajà ní ìlú Ìkìrun láti òpin ọdún kọkàndínlógún ìyẹn 19th century nígbà tí ọba Àlíyù Oyèwọlé wà lórí ìtẹ́. Àwọn oníṣòwò Haúsá olóbì ní ìwádìí sọ wípé wọ́n mú ẹ̀sìn náà wá. Ní ìbẹ̀rẹ̀ ọdún ogún ìyẹn 20th century Islam ti tàn káàkiri. Àwọn ọba bíi ọba Kòsámọ́tù Oyèwọlé ṣe àtìlẹ́yìn fún ìdàgbàsókè àwọn ẹgbẹ́ àti ilé ìwé Islam. Christianity dé ní òpin ọdún kọkàndínlógún ìyẹn 19th century sí ìbẹ̀rẹ̀ ọdún ogún ìyẹn 20th century tí wọ́n sì dá ilé ìjọsìn lóríṣiríṣi sílẹ̀. Lónìí Ìkìrun ní àkójọpọ̀ ẹ̀sìn àwọn mùsùlùmí, Kristẹni àti àwọn tó ń ṣe àjọṣepọ̀ pẹ̀lú ìṣẹ̀ṣe ìbílẹ̀. Ní ilẹ̀ Yorùbá àjọyọ̀ kan wà tí a ń pè ní àjọyọ̀ Egungun. Ẹ̀tì ń bì ní ayé ẹjọ́ wọn ìwálé ọdún Iléyá, wọn ìwálé Ìrẹ̀lẹ̀, wọn ìwálé ọdún Àwẹ̀, ọdún Eégún ni gbogbo wọn máa wá pátá. Wọ́n lẹ́yìn Ìwọ̀fàlà máa ń rédíò Ògún ojú ọmọ olówó ní í ṣe. Ọdún Eégún, ọdún Ìsà ni wọ́n máa ṣe láyé ìjọsìn. Wọ́n gbà tí Mùsùlùmí Kírísítẹ́nì dé ó ti gbà wọn lọ́wọ́ wọn, ó kọ ẹni tó bá wù. Ní ìlú Ìkìrun olóyè Ọ̀jọ̀mú ni ìjòyè tó ń bójútó egúngún ìlú ìyẹn town masquerade, nígbà tí olóyè Ọlọ́ta ni olórí gbogbo egúngún ọ̀jẹ̀ ìyẹn magical masquerade. Fún ẹ̀yin tí ẹ bá ti ka ìwé Láwùyí Ògúnníran tí a mọ̀ sí eégún aláré yóò ti yé yín dáadáa. Àjọyọ̀ egúngún máa ń wáyé ní oṣù karùn-ún ìyẹn May lọ́dọọdún, ó sì máa ń gba ọjọ́ méje. Olóyè Ọ̀jọ̀mú àti olóyè Ọlọ́ta ni wọ́n máa ń yan ọjọ́ tó yẹ kó bẹ̀rẹ̀. Ní ọjọ́ tí wọ́n bá sì ti yàn, Akínrun àti àwọn ìjòyè rẹ̀ máa lọ sí ilé Ọ̀jọ̀mú àti Ọlọ́ta láti darapọ̀ mọ́ ayẹyẹ náà. Lẹ́yìn náà wọ́n máa lọ sí igbó ìgbàlẹ̀ fún iṣẹ́ àti àwọn àdúrà míì. Igbó ìgbàlẹ̀ tó wà ń Ìkìrun wọ́n ń pè bẹ́ẹ̀ ní ìsàlẹ̀ Ládọ̀gán níbi tí wàá kọ́ họ́ọ̀lù sí yẹn. Ìdí odù kan wà níbẹ̀ wọ́n ń pè ní ìdí odù tá a kọ́ họ́ọ̀lù sí yẹn. Igbó ìgbàlẹ̀ yẹn níbẹ̀ ni wọ́n á máa lọ tí wọ́n bá fẹ́ sọdún eégún. Ọdún eégún ni wọ́n ò dájọ́ rẹ̀ lé nìyẹn. Onígan wọn òní 18 ni wọ́n ò dájọ́ eégún yẹn.
olóyè kan wá wà wọ́n ń pè ní Èsọ̀run òní wọn a máa sọ pé wọ́n sọ pé ń lọ ọ̀run tí gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ ó máa sun ẹkún so inú gbogbo àlẹ́ yẹn lé ó lọ Èsọ̀run kò sí ní tíjọ́ sọ̀run níbi Èsọ̀run ṣàmbá tí n bá lọ wà pé Èsọ̀run lọ èhéhé bàbá wa lọ èhéhé ọdún yẹn tí wọ́n ó dá ìtàdégún lónìí ìjọ mẹ́tàdínlógún ni wọ́n ó dá téégún ó bẹ̀rẹ̀ nílùú Ìkìrun wọ́n sì ṣe ní odidi ìjọ mi oríṣiríṣi eégún ni ó máa jáde nílùú Ìkìrun ó lẹ́wà ó jáde ògúntẹ́rù ó jáde fìrí ó jáde orogún méjì ó jáde alápásápá ó jáde lábìnkóló ó jáde ìyẹ́kíyẹ́ ó jáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnu eégún tí ò gbọdọ̀ bá eégún kan jáde níjọ́ tí ògúntẹ́rù bá jáde eégún kankan ò ní jáde níjọ́ náà òun nìkan ni yóò yí gbogbo ìlú Ìkìrun po tí ó sì tán padà wá jọ́ kejì náà ẹ̀ẹ̀mejì ló máa jáde. ní ọdún yìí tí a ṣe àkójọpọ̀ ìtàn ìlú Ìkìrun ilé Esa ni àwọn egungun wá láti ṣe àjọyọ̀ àti láti kí olórí ìlú nítorí pé Esa ni alábòjútó àti aṣojú adelé ọba lẹ́yìn tí ọba Ikirun ìyẹn ọba Abdulrauf Adédèjì ẹlẹ́ẹ̀kejì ti gbéṣẹ̀ láti ọdún 2021 fún ìdí èyí Esa ni ó ń ṣojú ipò ọba fún ọdún egungun fún gbogbo ìgbà yìí ṣùgbọ́n a sì tún ṣàlàyé gbogbo bí ó ṣe jẹ́ ìyẹn tí Akirun bá wà lórí ìtẹ́ ní ọjọ́ kẹta tí wọ́n ń pè ní ọjọ́ ìta gbogbo egungun ní ìlú Ìkirun máa jáde egungun wà ní onírúurú méjì ní ìlú Ìkirun ẹ̀ka àkọ́kọ́ ni egungun ìlú tí wọ́n tún ń pè ní egungun ọlọ́rẹ́ wọ́n máa ń na ara wọn pẹ̀lú ọrẹ́ láti yọ ayọ̀ ọdún egungun ẹ̀ka kejì ni egungun ọ̀jẹ̀ àwọn wọ̀nyí máa ń pidán láti wú àwọn ènìyàn lórí ní ọjọ́ kejì ẹ̀wẹ̀ tí wọ́n ń pè ní ọjọ́ ìje olóyè ọ̀jọ̀mu àti olóyè ọlọ́ta máa pẹ̀lú àwọn egungun àti àwọn ènìyàn ṣàjọyọ̀ pẹ̀lú àwọn bàbá ìlú yòókù wọ́n máa ń jẹun pẹ̀lú wọn wọ́n máa ń ṣe oúnjẹ bíi iyán pẹ̀lú ẹ̀gúsí gbogbo egungun yóò tún jáde láti kí Akirun àti àwọn ìjòyè rẹ̀ ní ààfin àwọn egungun yìí máa ń ṣeré fún ọba àti àwọn bàbá ìlú wọ́n á sì tún gbàdúrà fún Akirun lẹ́yìn èyí wọ́n máa ń lọ sí ọjà àárín ìlú tó wà nítòsí ààfin Akirun tí a mọ̀ sí ọjà ọba níbi tí wọ́n sì ti máa ń ṣàdúrà fún àwọn aláròbọ̀ òǹtajà àti àwọn oníṣòwò àwọn ènìyàn náà máa ń fi obì àti owó fún gbogbo egungun láti bá wọn ṣàjọyọ̀. tí wọ́n bá bẹ̀rẹ̀ eégún èmi tí mo jókòó èyí èmi ní bẹ́ẹ̀ àgàn láago kan òru inú ilé wa ni ó ti wẹ òòṣà yẹn ó ti wá tó wá sí ọjà níbí tí kẹ́kẹ́ ó parí rẹ̀ tẹ́nìkan kan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ nǹkan bíi wá láàrin ìjọ kejì ẹjọ́ wọn ó dá tàdógún lónìí níjọ́ mẹ́tàdínlógún òní náà ni àgàn ó bẹ̀ tí ó bẹ̀ láàrin òru tó ẹnìbọ̀dì ló lè wá ṣùgbọ́n tí òru yẹn níbi àti bí àgàn o kò sí àlejò tó gbọ́dọ̀ wọbẹ̀ after èyí tó bá àgàn tán tẹ́gùn máa ń jáde kò sí eégún tẹ́ ẹ̀ lé wò kò sáyé wò ní Ìkìrun bẹ́ẹ̀ fẹ́ kámẹ́rà rẹ̀ kámẹ́rà bẹ́ẹ̀ fẹ́ ṣègùn bẹ́ẹ̀ fẹ́ máa tẹ̀lé gírí ẹ̀ máa tẹ̀lé àgírí. Ikirun Agunbe o ilé Akinlorun o ilé Barasetan. Tí wọ́n fi ń pè wá ní Agbooro Peete gan-an a sọ̀rọ̀ àná ni mo sọ̀rọ̀ fún yín òòró ní Barasetan àti Akinrun jíjọ dúró pàdé ara wọn lójú bẹ̀ òòró wọn ti decide dáńtí pé a máa wára ní bọ̀ tí Barasetan bá fẹ́ ojú odò sílẹ̀ ni ó ti fi Akíngbè pamẹ́ lọ rèé fún so orí òòró dáńtí ń gbé àní Agbooro Peete ká lóòrè omi tá a fẹ́ pète Akinrun àti Barasetan ló jọ sọ̀rọ̀ orí òòró tí wọ́n jọ sọ̀rọ̀ láti di Agbooro Peete odò tí wọ́n sì ń pè ní Agbooro yìí ní náà wọ́n ti pàdé odò yẹn sì wà bẹ́ẹ̀ ní ìsìn. vital decisions are taken when you are standing together kì í sì gba abájókòó vital decisions are taken. tá a bá ti nàró ní kí. tá a bá nàró àti sọ̀rọ̀ tẹ bá jókòó sọ̀rọ̀ nísìnyí ẹ̀ tún pera wọn ní. dákun wá tẹ bá ti ń pera yín tẹ bá ń tẹ ní méjì ní a fi ń pe Agbooro Peete. èdè mo rò kọ́ béèrè ni pé ọ béèrè pé báwo ni Esa ṣe ń gba àwọn ọba láàyè tí wọn bẹ́ẹ̀ ṣe máa ń kí Esa ní wọn fi ń pè ní ọmọ arílégbọ̀fẹ́kùnrin ọmọ arílégbọ̀lọ́jà ọba náà ń pè lọ́lọ́jà ọba ò gba Esa lérí Esa ní ń gbọba náà lé ó ní àwọn oyè tí wọ́n tẹ̀lé Esa ní 1 2 3 4 títí débi ó dé dúró nítorí bẹ̀rẹ̀ lórí ọ̀dọ̀fín ni o àró ni o ẹjagun ni o ọjọ́mu ni o orúkọ àgúrò nípa tí ó kó nígbà tí lásìkò ètò yìí irú ọjọ́ tó igun tí wọ́n dá ní ìsìn tí wọ́n dáná lónìí kí ó dáná lọ́la tí wọ́n dáná ọjọ́mu wà lólórí eléégún kan oyè eléégún kan ọjọ́mu ni ìdílé tí sì ń jẹ ọjọ́mu nílẹ̀ ìdílé tó pọ̀ ni
ìdílé tí ń jọjọ múlẹ̀ tá a bá kà ní méjì méjì mẹ́ta wọn ò tó méje jagun náà ò tó bẹ́ẹ̀ ìdílé kan ṣoṣo ní ń jẹ ọ̀dọ̀fin ìdílé kan ṣoṣo ní ń jẹ àró ìdílé kan ṣoṣo ní ń jẹ èsà ìdílé kan ṣoṣo ní ń jẹ olúwawo ìdílé kan ṣoṣo ní ń jẹ oríṣiríṣi àwọn oyè yòókù ìdílé kọ̀ọ̀kan ni ṣùgbọ́n àwọn oyè bíi mélòó kan ìdílé tí ń jẹ pọ̀ wọn ẹ sì ṣe fámìlì wọn à relate ọba máa ń fi ń dá ẹ̀wọ̀n èèyàn lọ́lá ni kò sí ìdílé tí ò lè jẹ jagun nílẹ̀ ní gbogbo ìlú Ìkìrun kò sí ìdílé tí ò lè jẹ jagun ọba máa ń fi yóò wo akíkanjú èèyàn yóò máa fi dá wọn lọ́lá so ìyẹn ló máa fi ń líìdì ìrẹ̀lẹ̀ ipa táwọn obìnrin kó náà ni tí a bá fi hàn joyè náà ó jókòó báyìí náà sí jókòó àti ọmọ adámọ̀ràn tí wọ́n bá bí a bá nídìí wọn sí tó wáyé pé obìnrin ló bá kó kéèsì wá á fún wọn láàyè pé kí wọ́n bá yanjú ẹ láàrin ara wọn ipa táwọn obìnrin kó pọ̀ gbọ́n gbogbo àwọn oyè obìnrin kọ́lọ́ sẹ́yìn sí kọ́lọ́ jẹ́ arọ́bàjẹ́ láìpẹ́ oyè obìnrin kò lókùtà nílẹ̀ oníṣìn náà lẹ́lẹ́mà sọ yẹn òyálóde náà ti oríṣi oyè obìnrin ló wà nílùú tí ọba bá gbéṣẹ̀ wọ́n á sọ pé ọba wàjà níjọ́ tí ọba bá wàjà ààfin ọba nù lẹ́yìn bí òun gbogbo ohun tí ń jẹ́ àwọn ìlú ò gbọdọ̀ dúró ń bẹ̀ mọ́ àfi wọ̀ ní ọ̀dọ̀ ìsà níbí títí tí ó fi jẹ ọba mi níjọ́ ọba wá jẹ ọba òun ọba yẹn ò gbọdọ̀ padà wọnú ilé rẹ̀ mọ́ yóò wá sí ìpèbí níbí ni ó wà títí dijọ́ tí wọ́n parí òru rẹ̀ ìjọba bá parí òru rẹ̀ ìjọba náà ni ó tó gbéra yóò wá wọ ààfin lọ bí ẹ ti máa ń jọba ọ̀nà méjì ni wọ́n ń pè bìkan nídìí ògún lókè ìrókò ń bì wọ́n máa ń jọba ń bẹ̀ níbi òkúta níbì táwọn ọdún tí bíi Barasetan tí máa ń ṣe àtàn ẹran rẹ̀ nu títí máa kun ẹran rẹ̀ lóye lápá níta bẹ́ẹ̀ ni a tó ti ń jọba nísìn ìdílé mẹ́ta náà ni ọba àrá Adédèjì Gbólẹ́rù bàbá kan náà ló ṣẹ̀dá wọn pátápátá Akinlorun ló ṣẹ̀dá wọn. ọmọ Ikirun ẹ dìde. àlówó kan àgbẹ̀ gíráàdì Ikirun ń ṣe àdàrà Ikirun ìṣòwò ńgbà ojú làdá ṣe ń ṣèwò ní ìsìn ó kó là á máa rò tí ọba dé ìlú kan báyìí tí ó bá jẹ́ igbó ní tó ọba ti bá Ikirun bẹ kó kúrò ń bẹ ni ó kó ilẹ̀ ẹbẹ̀ ò dáànù bí Ikirun bá bú ìpẹ́ ẹlẹ̀ báyìí yóò sọ pé yóò sọ olùkòkò tí yóò máa so bẹ́ẹ̀ lọ́dún àwọn Ikirun náà lọ yẹ ti Àwórì láti Ikirun náà ti lọ yẹ dàpọ̀ láwórì wọn kó ń bẹ̀ ní abọ́sí Àrọ̀mí Àgóòwú náà ti kó abọ́sí Àrọ̀mí Èkì Odò wọn tún kó ń bẹ̀ wọn ti wá bọ́ sílẹ̀ Olújì after ẹni sìn tó wá padà sí ọ̀nà bẹ́ńdẹ̀ báyìí ní sìn ọ̀nà ilẹ̀ Yíbò ibẹ̀ bá débẹ̀ ẹ̀ bá Ikirun kò sí ìlú ìletò tẹ́ ẹ lè dé tí a ti lọ rèé mú igbó tẹ̀ ní Ikirun. ẹ bàbá Ikirun ẹ tètè. sọgọ́ni okú mẹjọ náà ni àti mọ̀lẹ́bí àwọn Ìjẹ̀ṣà ò ní obì gbàǹjà obì àbàtà làwọn ní Ikirun ló kọ́ gbé obì gbàǹjà ní gbogbo àdúgbò wa yìí àná alábàtà o ṣùgbọ́n pé a tún lọ rèé mú gbàǹjà wọn tó fi bọ́lẹ̀ ní a fi ń pè ní Ikirun Agunbe Onile Obi so ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ti ń gbé gbàǹjà aládùúgbò wa ní ìsìn dáa pé Ikirun wọn ti ń mú èso rẹ̀ lọ sí bí wọ́n ti mú ẹyìn lọ sí Malaysia láti Nàìjíríà tí wọ́n tún fi wá ní ọ̀pẹ jù á lọ ní ìsìn bọ́rọ̀ ti rí nù. wọ́n gbọ́n pé obì kan níbí ní wọ́n máa pè ní olókùkù obì olókùkù lóbì obì tó bá dùn tó jẹ́ funfun torí kàlùkàlù olùkàlù ìdílé kọ̀ọ̀kan ló léèwọ̀ kì í ṣe gbogbo Ikirun ló léèwọ̀ ìdílé kọ̀ọ̀kan ló léèwọ̀ ìdílé tí olùkàlùkù ló léèwọ̀ ìdílé kan wà tó jẹ́ pé tí a bá bí ọmọ wọn à gbọ́dọ̀ jẹ iyọ̀ ìjọ kẹfà wọn ò tó jẹ iyọ̀ ìdílé kan wà tó jẹ́ pé wọn bá bí ọmọ òhò níyàwó wọn wà orí ẹ̀kan ni wọ́n máa sùn tó bẹ́ẹ̀ olùkàlùkù ṣe ní ẹni bá sì dẹ́jà náà dílé repercussion rẹ̀ yóò dé bá títí dìsìn ni à ń dàtẹ́ yìí dìsìn ọba àkémì títí gbogbo àwa tá a wà wọ́n yẹn àtẹ́lẹ̀ gbogbo àgbọ̀dọ̀ jẹ́ bọ́mọ mi bá bímọ sí ìlú èbó àtẹ́ ní ó jẹ ńjọ́ mẹ́fà. ilé ìtìyà ní ìsìn ẹ obìnrin ò gbọdọ̀ dé fìlà wọn á wí pé ní ohun tí ẹ wá dá lásà kò gbọdọ̀ dé fìlà ọkùnrin ò sì gbọdọ̀ wé kí wọ́n mú gèlè kí wọ́n wá gbé lórí ọkùnrin ọba ńlá wàhálà kò tí ẹ bó bá ṣe yóò hàn obìnrin ò gbọdọ̀ dé fìlà lé wa àbá máa ń sọ̀rọ̀ lókù lẹ́ẹ̀torí fìlà lórí
obìnrin ẹ lè rí fìlà lórí obìnrin. 50 mo kọ́ dé lẹ́ẹ̀rí tí mo dé ta tí mo béèrè pé níyà mo pé wọ́n bá lé mi padà lé pé níṣẹ́ ewé náà máa ń pè wọ́n pé yọba ló pé níyà ṣùgbọ́n wọ́n ti wá gbogbo yẹn ti lọ ẹnìkan ò pé wọ́n ti gbàgbé níṣẹ́ ewé nìyí. ìkànnì ọmọ àjẹsọ ewé lókẹ́ni kọ̀ọ̀kan ló lóró òdílé tí ń ṣe tó gbé wá láti ìlú rẹ̀ kó tó wá tẹ̀dó sí ìlú kọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan ti wá tẹ̀dó síbí. kì í ṣe kí bóyá gbogbo wa lẹ́ẹ̀kan náà la débi rárá o. Ìkóyìnlá wa ti wá. bẹ́ẹ̀ lórúkọ kù sí wa àwọn kan wá láti Ọ̀fà tínú wọn ò gbà kù. ọmọ Ìkìrun. ní ìlú Ìkìrun ọjà púpọ̀ ló wà tí àwọn èèyàn sì ti ń ra ohun tí wọ́n nílò lójoojúmọ́. ọjà tí ó wà níbí yìí ọjà tó bá dání ọjà gbogbo ìlú Ìkìrun rèé. ọjà ọba jẹ́ ọjà tí wọ́n ń ná lójoojúmọ́ ó wà níta gbangba níwájú ààfin ọba Ìkìrun. èrò ọjà rẹ̀ ni fún àwọn ohun àmúṣòde ojoojúmọ́ gẹ́gẹ́ bí oúnjẹ àti àwọn nǹkan kéékèèké. ọjà yìí máa ń bẹ̀rẹ̀ láti agogo 7 ìyẹn 7 a.m. àárọ̀ títí di agogo 10 alẹ́ ìyẹn 10 p.m. ọjà ọba Adéyẹmí Oyèlọ́jà tí a tó mọ̀ sí ọjà Àlàmísì jẹ́ ọjà tí wọ́n máa ń ṣí lọ́jọ́jọ́ Àlàmísì ìyẹn gbogbo ọjọ́ Thursday. ó wà lẹ́gbẹ̀ẹ́ Òkè Àfọ̀ Express Junction ní Ìkìrun. ní ọjà yìí ni wọ́n ti máa ń ta oríṣiríṣi èso àti àwọn èrò ọjà tí àwọn àgbẹ̀ yóò kó wá láti àwọn abúlé àti àwọn ìlú tí ó yí Ìkìrun ká. ọjà yìí máa ń bẹ̀rẹ̀ láti agogo 5 ìyẹn 5 a.m. àárọ̀ títí di agogo 6 àti ìdámẹ́ta ìyẹn 6:30 p.m. alẹ́. Àlàmísì Adéyẹmí ló dá a lẹ́ẹ̀lẹ̀ ní ọdún tí àwọn Ìgbò wọ́n kó àwọn tẹlifíṣàn kó rédíò wá sílùú Ìkìrun ń bí. àwọn tí wọ́n ń ta rédíò yẹn wọ́n láwọn òògùn tó fẹ́ kí wọ́n máa wá tà. bàbá Adéyẹmí wá ní kí wọ́n máa tà wájú ààfin níbí. náà fi wọ́n ń tà náà fi wọ́n ń kó wá. àwọn alátẹ. kàtó wáyà náà wá ní kí wọ́n wá náà wá pe ránṣẹ́ sí àwọn káńsù. gbọ́dọ̀ àwọn ti lè rí ilẹ̀ tí wọ́n fi dá ọjà náà fi dá Àlàmísì lẹ̀. níjọ́ tí wọ́n òpin rẹ̀ níjọ́ Àlàmísì àwọn Bákàrè Oyèládé àwọn náà wà ní kásílò ńgbà yẹn so ojú Àlàmísì tí wọ́n wá òpin rẹ̀ iná wọn bí nà dùn ní àfisọ́dọ̀ Àlàmísì. ọjà ọba Adédèjì ẹlẹ́ẹ̀kejì tí a mọ̀ sí ọjà Monday òun máa ń ṣí lọ́jọ́jọ́ Ajé ìyẹn Monday. ó wà níwájú Akínrun Grammar School lẹ́gbẹ̀ẹ́ Railway Station Road Ìkìrun. ọjà yìí jẹ́ ọjà Àlàmísì pátápátá nípa ọjà tí wọ́n máa ń tà àti àkókò tí wọ́n sì máa fi ń ṣí. ọjà ti Monday Ọláyíwọlá Ràúfù Adédèjì òun ló dá yẹn lẹ́ẹ̀lẹ̀ àti sátidé. Monday òun ló dá ti Monday lẹ̀ ọjọ́ Monday ló náà òpin rẹ̀ náà fi sọ́dọ̀jà Monday tó dé gbé gbogbo ará oko ní òkú gbogbo ẹrù wá bẹ wá tà. ọjà míì tó jọ wọn ní ọjà sátidé ìyẹn ọjà Saturday tí a tún ń pè ní ọjà ọba Adédèjì ẹlẹ́ẹ̀kejì. ó wà ní State Hospital Road Ìkìrun. ọjà yìí jẹ́ ọjà kékeré tó wà fún òpin ọ̀sẹ̀ níbi tí àwọn oníṣòwò láti abúlé yóò kó ẹrù ọ̀gbìn wá tà pàápàá jùlọ àwọn olóbì. ti Saturday náà Ràúfù tó dá yẹn náà lẹ́ẹ̀lẹ̀ so àwọn ọjà míì tí wọn tó parun náà ó tún ti gbé dìde. wọ́n ń pè nìkan ní ọjà Òkè lọ́dọ̀ wa ń bì ọjọ́ rẹ̀ ti pẹ́. ọjà Amálà ọjọ́ rẹ̀ ti pẹ́. ọjà Adíìsín ọjọ́ rẹ̀ ti pẹ́. ọjà Baálẹ̀ Lókè Ìbà ọjọ́ náà ti pẹ́. ṣùgbọ́n ọjà tó wá gborí gbogbo ẹ̀ ńlọjà 4 ọjà Ìkìrun Monday Àlàmísì Sátidé. àwọn oníṣòwò náà ń bẹ ní tààrin ìlú níbí àwọn alájàso tó wá ti Monday ní àyẹ̀wò ọlọ́gẹ̀dẹ̀ lọ kánrin ọlọ́sàn lọ kánrin olóbì lọ kánrin aláṣọ ọ̀tọ̀ àwọn onítàǹgaran ọ̀tọ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ náà Àlàmísì táàyè ò lè gbarú rẹ̀ ní Central Market ń bì. ọmọ Ìkìrun ẹ̀dìdẹ Ikirun Agunbe Onile Obi. ìmọ̀ ẹ̀kọ́ tún jẹ́ apá pàtàkì ní ìlú Ìkìrun. Ìkìrun ní ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ tó yàtọ̀ sí ara wọn láti ilé ẹ̀kọ́ kékeré alákọ̀ọ́bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ gíga títí dé ilé ẹ̀kọ́ àgbà. ní ara àwọn ilé ẹ̀kọ́ gíga ní ìlú Ìkìrun ní Federal Government College Ìkìrun ilé ẹ̀kọ́ tó jẹ́ ti gbogbo orílẹ̀-èdè tí wọ́n sì dá sílẹ̀ ní ọdún 1995. ilé ẹ̀kọ́ yìí wà ní ojú ọ̀nà pópó Ìkìrun sí Òṣogbo àtijọ́ ó sì ti kópa tó lágbára nínú mímú àjọṣepọ̀ àti àṣeyọrí bá ètò ẹ̀kọ́ ní ìlú Ìkìrun. ilé ẹ̀kọ́ mìíràn tó gbajúmọ̀ ní Akinrun Grammar School ọ̀kan nínú ilé ẹ̀kọ́ àjọṣepọ̀ tí ó pẹ́ jùlọ ní ìlú Ìkìrun tí ó sì ń fi ìmọ̀ kọ́ àwọn ọmọdé àti àwọn ọ̀dọ́ ní agbègbè náà. Holy Michael High School tún gbajúmọ̀ tó ń fi ìmọ̀ ìwà rere àti ẹ̀kọ́ tó yè kooro kọ́ àwọn ọmọ.
School of Science Ikirun jẹ́ ilé ẹ̀kọ́ àkànṣe fún ẹ̀kọ́ sáyẹ́ǹsì àti iṣẹ́ ìmọ̀ tuntun. Ní agbègbè Òkè Àfọ̀ ní Holy Trinity Secondary School wà. Ikirun tún ní Orímọládé Commercial Grammar School, Coker Memorial High School, Ọ̀nàlápọ̀ Memorial Grammar School àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní apá ilé ẹ̀kọ́ aládàáni, El Shaddai International School àti St. Kizito Catholic College jẹ́ pàtàkì lára àwọn ilé ẹ̀kọ́ aládàáni ní ìlú Ikirun. St. Kizito Catholic College tó wà lẹ́yìn ọ́fíìsì Ìfẹ́lódò Local Government Secretariat jẹ́ ilé ẹ̀kọ́ ìjọ tí wọ́n sì ń kọ́ àwọn ọmọ iléèwé wọn ní ẹ̀kọ́ tó yè kooro. El Shaddai International School tí wọ́n dá sílẹ̀ ní ọdún 1994 ní Olonde Street Ikirun bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́ kékeré ṣùgbọ́n tí ó ti dàgbà sí ilé ẹ̀kọ́ tí ó kún fún ẹ̀kọ́ ní gbogbo ìpele bíi primary àti secondary. Ara ohun tó mú wọn yàtọ̀ ní fífi ẹ̀kọ́ Montessori kọ́ àwọn ọmọ wọn tí ó sì jẹ́ ilé ẹ̀kọ́ tó fọkàn sí àṣeyọrí fún àwọn ọmọ rẹ̀. Ní ti ilé ẹ̀kọ́ gíga, Ikirun tó fi ara hàn gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́ tí ìdàgbàsókè ẹ̀kọ́ ti ń lọ. Ikirun College of Health Technology tí wọ́n dá sílẹ̀ ní May 2024 jẹ́ ilé ẹ̀kọ́ aládàáni tó jẹ́ ìfọwọ́sí látọ̀dọ̀ ìjọba. Ilé ẹ̀kọ́ yìí ń pèsè National Diploma ìyẹn ND ní ẹ̀ka ìlera bíi ìlera agbègbè, ìlera àyíká àti iṣẹ́ yàrá láàbò ìṣègùn ìyẹn Medical Laboratory Technology. Láìpẹ́ yìí ní March 2025, Monarch International University ni wọ́n dá sílẹ̀ nípasẹ̀ Ahmadiyya Muslim Jamaat of Nigeria. Ilé ẹ̀kọ́ gíga yìí ti gba àṣẹ-ṣiṣẹ́ pàtàkì látọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ 30th April 2025. Yunifásítì yìí wà lójú pópó Ikirun sí Òṣogbo lẹ́yìn the Moshadek filling station ní agbègbè oríta Èkó-Èndé ní Ìfẹ́lódò Local Government Area. Ní ìbẹ̀rẹ̀ rẹ̀, Monarch University máa bẹ̀rẹ̀ pẹ̀lú 3 nínú àwọn faculty Humanities, Sciences àti Education pẹ̀lú ètò láti mú àwọn mìíràn kún bí wọ́n ṣe ń tẹ̀síwájú. Ikirun General Hospital náà wà ní ẹ̀gbẹ́ ọjà Sátidé níbi tí wọ́n ti ń pèsè ìtọ́jú ìlera fún àwọn ará ìlú Ikirun àti àwọn agbègbè rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ilé ètò ìlera tó jẹ́ ti aládàáni náà wà pẹ̀lú. Ilé ìtọ́jú abiyamọ ìyẹn maternity centers náà wà káàkiri níbi tí wọ́n ti ń fúnni ní ìtọ́jú ìlera ìbẹ̀rẹ̀ ìyẹn primary health care center. ṣùgbọ́n tẹ́mi fẹ́ sọ fún ni pé nípa abẹ́rù kákòó ṣe múra sí ẹ̀kọ́ wa. A ní àwọn tó kàwé púpọ̀ ń kírun tẹ́lẹ̀. Ìgbà kan rí gan ọjọ́ Jalamisi àwọn ọmọ wọn kó skul wọ́n mọ̀ pé wọ́n máa lọ bá wọn tajà lọ́jà. Àwọn ọmọ Ikirun jàjà títí kí wọ́n tó gbà láti máa jẹ́ kọ́ ọmọ wọn lọ skul lọ́jọ́ Alámísì. Olùbájọ́ ọ̀fúnlọ́lẹ̀ yìí ti wá pọ̀ nísìnyí. Káwọn ọmọ wa náà lọ bẹ̀ ká kọ́rìsì sí wálé tí wọ́n bá wá sí káwọn náà ká tún múra tí wọ́n bá ṣe dáadáa náà ká kọ́ sí ọwọ́ mọ̀. Ètè mi wá fẹ́ pé káwọn yẹn wọ́n mọ̀ wá pé yàwó ká má sì fẹ́ ká má sọ ètò owó olówó òjijì tí ẹ bá lóun fẹ́ lówó lójijì wàhálà wà ń bẹ̀. Bẹ́ẹ̀ náà bá ti ń dókè sí bẹ́ẹ̀ bá dẹ̀ dé ẹ̀ràn tó bá wà lẹ́yìn ẹ̀ràn wọn lọ́wọ́. Message mi sí ìmọ̀ràn mi sí gbogbo ọmọ ìlú nílé lókè lódò lókè òkun àti everywhere ni pé kí wọ́n má sọ ilé nù kí wọ́n má sọ Ìkírun nù kí wọ́n dẹ̀ máa wálé. Ọlọ́run ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wọn kí wọ́n kó èrè ibi tí wọ́n wà wá sí kí wọ́n wá tún lókèrún sí kí àjọ pawọ́pọ̀ ká tún lókèrún sí. Àlàáfíà. Ìlú Ikirun jẹ́ ìlú àṣà àti ọ̀kan gbòógì ní ilẹ̀ Yorùbá pẹ̀lú ìdásílẹ̀ rẹ̀ láti ọwọ́ Barasetan, Akinlorun ní Igbó Irele títí tí wọ́n fi wá di Ikirun tí a wà lónìí. Èyí túmọ̀ sí wípé ìwádìí wa àti àkójọpọ̀ ìtàn yìí jẹ́ ìdánimọ̀, ìrántí àti atọ́kùn fún àwùjọ wa lónìí àti ní ọjọ́ iwájú. Ó dára púpọ̀ láti mọ ìtàn wa ká sì fi ọkàn sí. A gbàdúrà fún ìdàgbàsókè ìlú Ikirun. Ẹ ti máa ń gbọ́ nípa Olúgbọ́n, bẹ́ẹ̀ ni Àrẹ̀sà, Oníkòyí ńkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ti ṣiṣẹ́ lórí àkànṣe ìwádìí ìtàn nípa ìlú Ìrẹsà àti Ìrẹsà Pupa àti Ìrẹsà Adú. Ẹ yẹ ìkànnì wa wò láti mọ̀ nípa ìtàn ìlú Ìrẹsà náà. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àti ìwádìí la ṣe láti gbé fídíò Ikirun jáde. Ó máa wù wá láti rí sọ́pọ́ọ̀tì yín. Ẹ bá wa láìkì fídíò yìí. Ẹ rí i pé ẹ share pẹ̀lú gbogbo ọmọ ìlú Ikirun àti ní agbègbè rẹ̀. Tí ẹ bá fẹ́ kí ẹ wá ṣe ìtàn ìlú yín náà, ẹ kàn sí wa via email address tó wà lórí channel yìí. Ẹ ṣé púpọ̀. Ikirun ò ní bàjẹ́ o. Àmín àṣẹ. Ikirun Agunbe ọmọ onílẹ̀ Obi ìwọ lọmọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹlẹ́wẹ̀lẹ́
ṣebí nínú ilé bàbá rẹ ni ìpínlẹ̀ Àgùnbẹ́ ní gbọ́pa lórí nílé yín ọmọ sùjìnà àmúbẹ̀pọ̀ Ìrẹ̀lẹ̀ ní mo kò nísà nílé bàbá tó bí ọlọ́mọ gangan mọ́ gbọ́ owó sẹ́rẹ̀ rẹ̀ gbínlẹ̀ nísàlẹ̀ ọ̀sìn ṣebí nínú ilé bàbá rẹ ni Ìrẹ̀lẹ̀ ti mú kí irun ro òkun Ìrẹ̀lẹ̀ ti mú kí irun ro ọ̀sà Ìrẹ̀lẹ̀ ti mú kí irun dùn gbọ́ngbọ́n 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 nílé yín ọ̀yá ṣètò ọ̀yá wọlé nílé ra ọba àlùfọ́ ṣètò wọlé lẹ́rìn Ṣàngó ló ṣetán ló wọlé ní Kòso ìgbà tí Ìrẹ̀lẹ̀ ṣetán ló wọlé nílé bàbá tó bí yín lọ́mọ gangan mọ́ gbọ́ pankẹ́rẹ́ lámúdùbọ̀ Ọ̀ṣun nílé yín o mo jẹ mo mu ìbẹ́ǹbẹ́ mẹ́ẹ̀rí èmi ò wí àwọn ọ̀rọ̀ yìí ní múlẹ̀ bàbá tó bí ọlọ́mọ wù mí dé ọmọ alákùkọ gàgàrà tí ń kọ́ lọ́dọ̀ ọ̀nà nílé bàbá tó bí ọlọ́mọ tẹ́nígbọ́lá níyàn ọmọ olóbì forúso nílé bàbá tó bí ọlọ́mọ ńlẹ́ ọmọ asọ̀rọ̀ ànádìbá mi kojúmọ́ tó mọ́ mẹ́bí nínú ilé bàbá rẹ ni ọmọ olóbì kò wọ́wọ́wọ́wọ́wọ́wọ́wọ́ tìrì wọ́hù ọmọ Ganiu ìwọ lọ́mọ olóbì kọ́ wọ́wọ́ tìrì wọ̀ yìí tó fẹ́ tẹ́ni àwọ̀ sápò òwe ni èyí tí ó fẹ́ tẹ́ni àwọ̀ sínú gbọ́ ọmọ ẹranko burúkú àròmú jẹ nílé bàbá rẹ. àwa lọ́mọ Ikirun Agunbe ọmọ Onile Obi o àwa bí lọ́mọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹlẹ́wẹ̀lẹ́ni ọmọ oníbù àtàrẹ ni wọ́n ń poríkì àwọn bàbá tó bí wa ní ọmọ gángan ọmọ Akinlorun ni wá ní orílẹ̀ àwọn bàbá tó bí wa ní ọmọ ni ọmọ ẹrú kan ò gbọ́dọ̀ di èrè ìwọ̀fà kan ò gbọ́dọ̀ di òtòǹgbòrò Ikirun Agunbe ní gbọ̀fà lórí ọmọ sùjìnà tán bàrí múbọ ẹnu owó sẹ́rẹ̀rẹ̀ gbínlẹ̀ nísàlẹ̀ ọ̀sìn nínú ilé àwọn bàbá tó bí wa ní ọmọ gangan ni Ìrẹ̀lẹ̀ ti mú kí irun ro òkun Ìrẹ̀lẹ̀ ti mú kí irun ro ọ̀sà báàmí Ìrẹ̀lẹ̀ ti mú kí irun dùn gbọ́ngbọ́ngbọ́n ọ̀yá ṣètò ọ̀yá wọlé nílé ra ọba àlùfọ́n ló ṣetán ló wọlé lẹ́rìn ìgbà tí Ìrẹ̀lẹ̀ ó ṣetán ló wọlé ní Ikirun ni nílé bàbá tó bí wa ní ọmọ gangan.